síwájú a tún lọ sẹ́yìn ní àtòríláyé o. Àtòríláyé o. Àtòríláyé o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní àtòríláyé o. Àtòríláyé o. Ìgbà ọlọ bí òréré, ayé ọlọ bí ọ̀pá ìbọn. Àtòríláyé, àtòríṣẹ́ wẹ̀jẹ́wẹ̀jẹ́. Dúníyàn yóò dúró sánsánsánsán, ayé ń dagun ẹ̀dá ò sì fura. Àníṣe àtòríláyé, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn, ayé ń yí gbirigbiri bí odó. Ìgbà lásọ, ìgbà lẹ̀wù, ìgbà kan lòdèrè kókò ńlé Ìlọrin. Sáàlà kúkú ni ẹnìkan ọ̀láyé. Báyé bá wáyé kàn ọ́ dákun mọ́sọ ayé dà wá lọ. Àtòríláyé o, kò dúró sójú kan oṣù. Òfúfura, ọ̀yẹ̀yẹ̀ yẹra wò. Kẹ́ni ó wo ntẹ́ni tì wájú. Kẹ́ni ó ti ohun rere síwájú torí ipáyé ń yí lọ bí kùnkùndùn. Ọ̀nà tó mọ́ paranganda tá a ti ń tọ̀ lásìkò ẹ̀rùn. Tó bá dìgbà òjò yóò wú kókó àsìní lè gbàbẹ̀rẹ̀ ibì kankan. Àtòríláyé o. Ojú tí ń dán lónìí tá a fi ń sogi ọ̀padà ń jọ bọ́pẹ́ bọ́yá dandan ni. Ṣé ń tí tákúkú léegun ọdún? Tọ́mọ alágbà àwòrán lápá fi mú kọ́ yangan. Àbí kí la ní tẹ́nìkan èní rí? Kí ni tí ń ṣe wá tí ọ̀sẹ̀ nìkan báyé ti ń yí gbirigbiri? Báyé bá kọjú sí ọ̀tá, báyé bá kọ̀yìn sí ọ̀tá. Àníṣẹ́ bó bá wá kù wọ nìkan ọjẹ́ yá tèrò ara rẹ pa. Àtòríláyé o. Ṣé ní ń lọ síwájú lọ sẹ́yìn? Ayé tá a lúgọ̀dẹ̀ ń wájú. Àgbáyé mú níwájú tán àwa ń ṣe bó ṣe wù ni. A sì tún ń jayé níjẹ ìyàwálù. Bẹ́ẹ̀ là ń lo pò lọ́nà òdì. À ń rẹ́ra wa jẹ torí pé wájú la kúkú wà ẹnìkan ò lè mú wa. Nbí ńláyé bá lanu kótó. Ayé lanu kótó, ayé sọ̀rọ̀ ó pòwe. Ayé látòrí ni mí o. Àtòríláyé ẹ̀ mọ̀ sí ayọ̀yọ̀ níwájú. Etí ikún la kọ òwe ọ̀hún ò sì jọ nǹkan kan létí wa. Ká tó wí ká tó fọ̀, ayé tó ti fi gìdàn ó bá kó wa dà ẹ̀yìn. Ẹ jẹ́ á ronú sọ̀rọ̀ yìí o. Tá a bá ń lo ayé tó tọ́ lọ́wọ́ ká mọ̀ rántí o. Báyé àtàtòrí ẹgbẹ̀ra ni bọ́pẹ́ títí tí ayé ọ padà fì sẹ́yìn. Lọ sẹ́yìn ní àtòríláyé o. Àtòríláyé o. Àtòríláyé o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní àtòríláyé o. Àtòríláyé o. Àtòríláyé o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní àtòríláyé o. Àtòríláyé o. Àtòríláyé o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní. Ẹ̀yin lọ wá rí mà. And a fẹ́ ṣe àjọ̀dún wọlé ká wá rí yín. Ìmọ̀ ní pé kí àwọn club members wa pé kàn jẹ́ ká jọ wá. Torí mo mọ̀ pé tá a bá ti rí yín náà ọ̀rọ̀ wa ti dayọ̀. Torí àjọ̀dún tá a fẹ́ ṣe a máa nílò àwọn owó díẹ̀. Sùn lẹ́kì ni pé ká wá rí yín. But ẹgbẹ́ yín yẹn ó ti tó gbà wo tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ àti pé kí làwọn nǹkan tẹ́ ẹ ti gbé ṣe. Mọ́mí wa òjò tí ń pagún ó wa ọjọ́ ti pẹ́ ọdún kejì là ń gbẹ́nu lé yìí àti pé ọdún kan nípa gbígbèsè a sì ti gbé nǹkan ṣe gan o. Ìyá wa a ti ṣe nǹkan a ti ṣe mèrè sẹ́yìn tó ti pọ̀ lọ mẹ́ra ṣé wàá rí lérò onísìn tá a wà yìí èròǹgbà wa ni wípé a fẹ́ ṣe àgà kan tó já sí wípé a ní máa kọwọ́ bọ àpò láti lọ máa gba àga òun níta
ẹ̀yin àga fẹ́ ṣàgà kan. Canopy. Yọ̀yọ̀ canopy la fẹ́ ṣe. Àyìn à ń kọ́ bàpò àlọ́ mú àlọ́ gbàkẹ́nẹ́ níta ó ti pọ̀ jù tó wá já sí pé gbogbo nǹkan tá a bá ti fẹ́ ṣe pátá abẹ́kẹ́nẹ́ láti máa ṣe. Kò jù bá lọ. A sì tó wá ní àwọn nǹkan kan àwọn àfojúsùn wa pọ̀ ya. A wo lóko àpapọ̀ mọ́ra àfojúsùn wa pọ̀ lọ. Ṣùgbọ́n tá a bá ti négi lẹ́yìn ọgbà lọ́ba tán. Kò burú. Ṣùgbọ́n ṣé ẹ rí ìdí tèmi ṣe ń béèrè irú question yìí lọ́wọ́ yín ni pé ẹni tí irú wa bá máa gbé nígbọ̀nwọ́ tá a máa gbé sókè ó láti jẹ́ ẹni tó jẹ́ pé á gbé àwọn nǹkan gidi ṣe nínú ìlú tó fi jẹ́ pé àwa náà lè máa fi ẹni yan gan àbí bẹ́ẹ̀ kọ́. So ìmọ̀ràn tèmi ò bá gbà yín nísìnyí ni pé àwọn nǹkan tẹ́ ẹ gbé ṣe yẹn kò tíì tó. Àwọn nǹkan kan tún wà tẹ́ ẹ lè ṣe tó fi jẹ́ pé ṣé rí orúkọ kílọ̀bù yín yẹn á wá rinlẹ̀ gidi láàrin ìlú. Tẹ́ bá dé ọjà ọba nísìn signboard kan wà ńbẹ̀ tó ṣe gàgàrà báyìí wọ́n kọ sáré welcome to ọjà ọba. Tẹ́yìn náà bá lè ṣerú yẹn wọ́n tún wá tẹ orúkọ àwọn kílọ̀bù tó ṣe wọ́n tẹ̀ sí ìsàlẹ̀ tó bá dẹ̀ jẹ́ èèyàn kan ṣe olóṣèlú wọ́n á tẹ orúkọ ẹ̀ sí ìsàlẹ̀ gbàgàdà báyìí náà máa wo orúkọ yín nísàlẹ̀. Ìyẹn á tún jẹ́ kí àwọn èèyàn máa mọ̀ nípa kílọ̀bù yín pé so kílọ̀bù kan tiẹ̀ tún wà nílùú tó ń jẹ́ báyìí kódà àdírẹ́sì yín á wà ńbẹ̀ fóònù nọ́mbà yín á wà ńbẹ̀. Ṣó ti yé yín so anybody tẹ́ bá lọ bá gan tẹ́ bá ti dárúkọ yín kò ní ṣẹ̀ṣẹ̀ máa crack brain pé orúkọ wo ló ń jẹ́ bẹ́ẹ̀ torí yóò ti máa rí signboard yẹn. Another thing tẹ́ tún lè ṣe ẹgbẹ́ gbogbo àwọn public toilets tí wọ́n máa ń ṣe káàkiri yẹn ìjọba máa ń ṣe àwọn èèyàn kọ̀ọ̀kan náà tọ́lọ́ ń bá bù láṣìírí láwùjọ wọ́n ń ṣe lẹ́yìn náà bá ṣe irú ẹ̀ tẹ́ kọ orúkọ club yín sí lára ìjọba gan tẹ́ bá lọ bájọba pé kán ràn yín lọ́wọ́ tẹ́ sáìtì gbogbo àwọn nǹkan yẹn ẹ rí i pé kíákíá ni màá dá yín lóhùn torí wọ́n á ti rí i pé orí yín pé ẹ̀dẹ̀ nílò ọpọlọ yín síbi tó dáa. But all the same kí ni déètì àjọ̀dún yín? Bí oṣù kan ni mà oṣù kan sísìn. N tó máa ṣẹlẹ̀ sí mi pé tó bá ti kù bí ọ̀sẹ̀ kan kẹ́ máa ṣe kẹ́ẹ̀kan sí mi màá ti wá nǹkan tó sanra sílẹ̀ fún mi. Ẹ ṣe gan-an. Ìyá wa ṣe rí adúpẹ́ bá ṣe ròyìn yín gẹ́lẹ́ làbá adúpẹ́ o lẹ́yìn lẹ tó fẹ́ jẹ́ igi lẹ́yìn ọgbà fún abáyé kódà ẹ ní ẹkú láíláí àyè bá ní ẹkú ni ó kù ẹ sì ní fọjọ́ ọlọ́jọ́ lọ ẹ ní fọjọ́ ọlọ́jọ́ lọ. Ẹ ṣe gan-an. Ẹ ṣe gan-an. Ẹ ṣe ìdá ẹgbẹ́ yín ó máa rò kí. Màmí o. Hi, mommy. Kọ́lá wọlé. Ìwọ ọmọdé yìí ò lọ́rọ̀ gbọ́ o. Níbo lọ lọ látàárọ̀? Mi ò rò pé mo ti jáde nínú bedroom tí ìwọ ọmọdé yìí ti rìn lọ. Láyé ìgbà tí mo ti wọ́n ní pé tó bá ti jáde lọ kó má tètè padà wọlé. Mami, má bínú, mi ò fẹ́ dọ́rùn máa lójú ni. Ṣọ́ọ̀rẹ́ o Kọ́lá wọlé. Ṣọ́ọ̀rẹ́ mò ń sọ fún ẹ o. Má kú Fàtáyọ̀. Mò ń sọ fún ẹ má dojú tì mí o. Ṣó ti yí ẹ bẹ́ yẹn? Àdúgbò mami. Pàdé àwọn kan tá ń sìn ọ̀gá ẹ̀kan àtàwọn bọ́ì méjì kan báyìí. Ṣé ẹ fẹ́ gbà àwọn yẹn ṣiṣẹ́ ni àbí? You see now. Ó yẹ kó máa bi mí nìyẹn. Tó bá yẹ pé mi ti rìn lọ bí wọ́n ṣe rìn lọ látàárọ̀ ṣé wọ́n á bẹ̀ mí lé. Ṣó mọ̀ wọ́n ṣe máa ń wá fún ìrànlọ́wọ́ náà ni àwọn kílọ̀bù kan náà pera wọn wọ́n ní àwọn ṣáà ní ìdìrànlọ́wọ́ ṣá. So mo dẹ̀ ti promise wọn pé kán wá next week kán wá gba ohun tí n bá máa fún wọn. Inú mi gan ìbálẹ̀ dùn tẹ́ bá lè ṣe fún wọn. Torí pé nígbà tí mo bọ́ nẹ́sìn mo pàdé wọn àti bro Jídé. Wọ́n dára wa mọ̀ ọ̀rẹ́ ni wọ́n sọ. Àwọn àti Jídé. Ṣó mọ̀ ó lè jẹ́ àwọn ọ̀rẹ́ ẹ̀ ó kàn lè wò pé ojú ń tì mí láti lè sọ fún mi fúnra rẹ̀ kò sí problem nígbà tí ó tẹ̀ ti jẹ́ true ti ẹ̀ nìyẹn àkókò ṣe fún tó ti yẹ onírànú ara ẹ̀ wọnú ilé lọ àwọn aṣọ mi wà lórí bẹ́ẹ̀ tí mo kó jọ sí kó wá lọ kó fún dry cleaner fún mi. má bínú jà rẹ̀ o ní àbúrò Jídé nìyẹn in fact mo ṣẹ̀ṣẹ̀ wá wojú ẹ̀ dáadáa ni mo rí pé ẹ jọra anyway ó máa ó dùn mí ṣá mi nílò owó yẹn fún ẹ lẹ́yìn ṣó mọ̀ mi ní owó kankan sílé mo ẹ̀ṣẹ̀ san àwọn owó kan láàárọ̀ yìí mi ní anything sílé and kí n tó lè lówó lọ́wọ́ ń sin àìtó next week so ó ní bínú ni ṣùgbọ́n.
Mọ́mì ẹ má bínú mo tún fẹ́ kẹ́ ẹ ràn mí lọ́wọ́ ní ọ̀nà bòmí ṣé rí mi ò bá rí ṣé rí bọ̀dà Jídé wọ́n ń gbìyànjú gan fún mi wọ́n ń try gan ṣùgbọ́n mo dẹ̀ mọ̀ pé wọ́n ti gba owó oṣù èyí tí wọ́n lò tán mo wá rò pé owó oṣù tá a wà nù rẹ̀ mo fẹ́ pé tẹ́ bá tiẹ̀ lè yọ 10,000 fún mi ń bẹ̀ tí wọ́n bá dẹ̀ tí oṣù bá dẹ̀ ti ń parí ẹ máa yọ lára owó oṣù bọ̀dà Jídé. ìwọ náà gbọ́ nǹkan tó sọ ó rò ọ̀rọ̀ tó sọ yẹn jinlẹ̀ dáadáa kó tó sọ kí n yọ 10,000 nínú sálárì Jídé kí n kó fún ẹ ìwọ náà fi rẹ sí pòsíṣàn yẹn tó bá jẹ́wọ́ ló ń ṣiṣẹ́ lọ́dọ̀ mi káàbúrò ẹ̀ kan wá kó ní kí n yọ 10,000 nínú owó ẹ̀ kí n wá kó yòókù fún ẹ níparí oṣù àti pàápàá sórí nílé iṣẹ́ wa gbogbo nǹkan wa ló ní ètò àti àsìkò irú sálárì tó ń wò yẹn ìparí oṣù la máa ń san bóyá ìwọ náà dẹ̀ ṣe sọ ó ti gba tóṣù tó lọ oṣù tuntun ládẹ wà yìí ìjẹta la bẹ̀rẹ̀ oṣù yìí iṣẹ́ téèyàn bá dẹ̀ ti ṣe lèèyàn máa ń gbowó ẹ̀ ń bí èèyàn kì í gbowó iṣẹ́ tí ò tí ì ṣe so tóṣù bá parí ní Jídé á ṣẹ̀ṣẹ̀ gbowó èmi ò lè sanwó fún níbẹ̀rẹ̀ oṣù òun náà dẹ̀ ti mọ̀. bí ẹ lérí nǹkan kan fún mi mà. mo ti ṣàlàyé fún ẹ kí ló tún fẹ́ máa lọ́ mi fún sínsìn Yorùbá la ṣáàjọ ń sọ. ẹ má bínú mo ti fẹ́ ràn án ó dà mí. ok kó o kí Jídé. ẹ pẹ̀lẹ́ o ẹ káàsán ẹ jókòó. ǹjẹ́ yìí kọ́ ni ẹ wá ní jọ́sí tẹ́lẹ̀ fẹ́ ṣe àjọ̀dún? bẹ́ẹ̀ ni màá wá náà ni ẹni pé tó bá ti kù ọ̀sẹ̀ kan sígbà yẹn pé ká jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ká wá tó náà la fi wá ń sìn. ṣé pé ó ti kọ̀sẹ̀ kan ni? bẹ́ẹ̀ mà. mọ́mì wa ẹ má máa sọ fún wa wípé bóyá ẹ mọ̀ tẹ́lẹ̀ tàbí kan ọ̀sẹ̀ yìí náà ni ẹni ká wá. in fact ṣàmọ̀ pé látijọ́ tẹ́ ti wá yẹn wọ ọjà wa kàn bẹ̀rẹ̀ sí ṣe ségesège àwọn kọ́ńpìnì tí à ń gbọ́jà lọ́dọ̀ wọn ṣe ló ń dà wá rìbọ̀rìbọ̀ ó sú mi ẹ wá ní bínú níṣẹ́ gbọ́ mo mọ̀ pé máa ṣẹ̀yìn bó tẹ má bínú àmọ́ tó bá ti di ọjọ́ àjọ̀dún yìnyín lágbára Ọlọ́run màá wá síbẹ̀ màá dẹ̀ ṣojúṣe tó yẹ kí n ṣe. tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ máa wá ń jọ àjọ̀dún wa náà but sísìn náà máa ní láti get àwọn kankan láti ṣe àwọn kankan náà a dẹ̀ máa nílò owó. bẹ́ẹ̀ ni mà ẹ máa wá lọ́jọ́ yẹn Akẹ́jù sórí nígbà tí mo dé ilé ní ọjọ́ kìíní àná tí mo sọ fún wọn wípé àmọ̀dọ́dọ̀ ìyàwó rọ̀ ọ̀la ẹ ní ìyàwó rọ̀ ọ̀la nani Ìṣọ̀lá o locomotive ẹ mú ọkàn méjì ni o la bá gbéra ìyá wa la bá fọwọ́ ta apọ̀bà lùi kódà gan àwọn gómìnà gan wọ́n ń bọ̀. ṣé ẹ rí ìyá wa ntọ́ jẹ́ kàyéfì fún ọmọ ẹgbẹ́ wa tó jẹ́ ìyàlẹ́nu ńlá fún wa nígbà tí gbogbo wa jáde àdọ́dọ̀ ẹlẹ́ran ó ní tá a bá mú làtà wá nínú owó ó ní tí ń jẹ́ ẹran òun lè fún wa àdọ́dọ̀ onírẹsì òun náà wí bákan náà ó ní tá a bá mówó díẹ̀ wá òun ní fún wa ní ìrẹsì ṣùgbọ́n ìgbà tá a wá lọ káàkiri ọ̀dọ̀ gbogbo wọn a wá dọ́dọ̀ ẹnìkan ẹnì wá fi yé wa wípé ẹnìkan ti sọrú ẹ̀ fóun tó ró dẹ́dẹ́ tó kàn dúdú wájú òun nígbà tí ń sọ bẹ́ẹ̀ tó ń búra bíi pé tóun bá ti ṣe nǹkan ìtàn sẹ́ẹ̀ lòun ò dáwó padà ṣùgbọ́n gbà tó yá ó ní kó nǹkan lọ sójú agbo ìgbà dójú agbo tán pàwó tán lọ́ba di ká máa ka 5 naira ká máa ka pọ́n 5 yìí lọ dá wàhálà alẹ̀ ní gbèsè bá ṣẹyọ láti ìgbà yẹn báyìí ọmọbìnrin ó ní ọjà òun tó bá jẹ́ better life báyìí òun ò lè jẹ́ ọ jáde kẹsì á máa wo àwa náà ò sọ pé dandan ká gbà láwọn o ṣùgbọ́n tá a bá ti ń lọ sìn ó bẹ́ńbí ò bẹ́ńbé
tẹ́ ẹ bá tiẹ̀ fún wa ní 50,000 naira ká tiẹ̀ fi yún ra màálù ìyá wa yún náà ṣe ń bẹ̀ nù. ká tí wọ́n fi ráìsì lé. má ṣe nǹkan. ọ̀rọ̀ ẹ̀yin ọmọ ọ̀sìn ó lágbára ìdákejì ọ̀rọ̀ ẹ̀yin ò kí ń rò èyí tó dùn bẹ̀ yẹn lẹ́yìn máa ń rò ṣé 50,000 náà lẹ fẹnu pè bẹ́yìn ṣe rí bẹ́ ṣe ń wò mí gbogbo àwọn tí mo ní promise fún gẹ́gẹ́ bíi tiyín ni mo ti kọ sínú dáárì mi tó jẹ́ pé mo máa ń rántí ní kọ̀ọ̀kan ìkọ̀ọ̀kan kò sí tí mò ń gbàgbé bẹ́ẹ̀ òun ló fi já sí pé tí n bá wá mú 50,000 bó ṣe sọ yìí tí n bá bẹ̀rẹ̀ sí fún yín ní níṣì kọ̀ọ̀kan tó fi dórí bí ìṣí 10 ẹ jọ̀ọ́ o èló ló fẹ́ kù ńlẹ̀ fún èmi fúnra mi láti fi run business mi àbí ṣé ẹ rò páwa olówó a kàn máa ń náwó láì sí sẹ́ǹsì ni orí pípé làwọn olówó fi máa ń náwó òun náà lówó yẹn dẹ̀ ṣe máa ń pọ̀ sí tó bá yẹ kó bẹ́yìn ṣe ń ro yìí làwa ṣe ń rò ni ìgbà mélòó lówó náà fi tán ẹ̀yin ò gbà táwọn bàbá wa sọ pé àṣekún lówó téèyàn bá lówó lọ́wọ́ tí ò bá ṣiṣẹ́ kun tó dẹ̀ ń na síta bẹ́ẹ̀ ṣe ní ká máa ná kùnà yìí kò ní sí nǹkan kan lọ́wọ́ ẹ̀ mọ́ léè tó burú jáì èmi ti bá yín sòótọ́ ọ̀rọ̀ o tó bá wá wù yín kẹ́ gbọ́ tó bá wù yín kẹ́ má gbọ́ àti pàápàá ṣé mi sọ fún yín jọ́kìnní àná mo ní ìgbà tẹ́ bẹ̀rẹ̀ klọ́ọ̀bù yín yìí sígbà tẹ́ fẹ́ ṣàjọ̀dún yìí ó ti sún mọ́ra jù ó ti yá jù yín tó yẹ kẹ́ ní nírònú yín sìn ní bẹ́ẹ̀ ṣe máa gbé nǹkan gidi ṣe láàrin ìlú kórúkọ yín lè máa gòkè sí i tẹ́ bá ṣàjọ̀dún sí tẹ́ bá jẹ gbèsè ńkọ́ ńgbà tẹ́ ẹ̀ ní nǹkan tẹ́ fi ń pawó wọlé débi tẹ́ máa lè rí owó náà san ṣàwọn pẹ́ kóra yín sí problem nìyẹn èmi ti sọ fún yín o ẹ lọ wọ́gbọ́n mo sọ fún yín bó ṣe signboard lẹ lè ṣe ẹ ṣe àwọn aráàlú gan máa ṣàdúrà fún yín torí wọ́n máa rórúkọ yín lára ẹ̀ bó dẹ̀ ṣe public toilet ni ẹ gbìyànjú tó bá tiẹ̀ jẹ́ yẹn gan lẹ wá ń wówó kiri fún gan kò sí ẹni tó rí ẹ̀ máa kú tí ò ní ronú pé ó yẹ ká ràn yín lọ́wọ́ ẹ gbìyànjú kẹlẹ tèrò yín pa fáàtì lẹ́gbọ́n yẹn tó bá dijọ́ àjọ̀dún yín tó bá jẹ́ pé dandan àjọ̀dún náà lẹ fẹ́ ṣe ìmì àwa màá dẹ̀ ṣojúṣe. ṣé nǹkan tẹ wá ń ṣàì láti sọ fún wa báyìí ni pé ẹ ní fún wa ní kankan. ó dàbẹ̀ ń para yín kò tọrọ ẹ bá ṣe tán kẹ máa lọ ṣe ti gbọ́. mọ́mí wa. mo fẹ́ ṣe àwọn àtúntò kan nínú iléeṣẹ́ mi nítorí pé àwọn Yorùbá bọ̀ wọ́n ní tí èèyàn ò bá mọ ibi tó ń lọ ó yẹ kó mọ ibi tó ti ń bọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ so nítorí ìdí èyí mo fẹ́ change àwọn position kan sí àwọn kan kí n lè mọ ibi tí mò ń lọ sórí ìwọ section tó wà yẹn wàá fi bẹ́ẹ̀lẹ̀ wàá wá sí section tẹ̀mí òun á wá sí section tiẹ̀ ṣó yẹ ẹ bẹ́ẹ̀ yẹn ìwọ wàá fi section tiẹ̀ náà lẹ̀ wàá lọ sí ibi tí ọmọbìnrin kejì wà òun náà wá sí ibi tí wọ̀ wà ṣó wá rí wọ manager wàá fi section tiẹ̀ náà lẹ̀ wàá lọ sí ọ̀dọ̀ madam yìí ṣó yẹ bẹ́ẹ̀ ṣe bí store section lẹ́yìn wà bẹ́ẹ̀ ni ẹ fi store lẹ̀ ẹ wá sí position general manager mo wá fẹ́ kí gbogbo yín kẹ́ ẹ fi ti madam ṣe àwòkọ́ṣe rere bọ́n ṣe wà yìí tán dàgbà ju gbogbo yín lọ tán tó yín bí lọ́mọ yìí mi ì rí wọn kán rojú rí wọn tọrọ àyèkáyè lọ́wọ́ mi rí gbogbo yín kò sí tí ò kì í tọrọ àyè kan tàbí kejì nínú yín bọ́n ṣe wà yẹn kò sí section tí mo dé ní gbogbo sections tẹ wà tí mi kì í bọ́wọ́ wọn bẹ̀ gbogbo iṣẹ́ yín pátápátá kò sí tí madam yẹn ò mọ̀ ṣe kò dẹ̀ sí tí kì í ṣe ń bẹ̀ tẹ́ bá ti rìnrìn orí lọ ti yín àwọn abọ́ síbẹ̀ wọ́n á ṣe á tún máa cover yín á máa bá yín ṣiṣẹ́ yín kí n má bàa mọ̀ pé ẹ̀ sí ń bẹ̀ kò dẹ̀ ní mẹ́hẹ èmi á dẹ̀ ṣe bí ẹni pé mi ì mọ̀ bó dẹ̀ ṣe wà yẹn wọ́n tó yín bí lọ́mọ níṣẹ́ ló yẹ kán jókòó kán máa pàṣẹ fún yín kán máa rán yín iṣẹ́ kán ní kò sí ìtàwọn ò lè bí lọ́mọ nínú yín ṣùgbọ́n wọn ò ṣe bẹ́ẹ̀ ìdí nìyẹn tí mo fi ní kẹ́ ẹ fi tí wọ́n ṣe àwòkọ́ṣe rere ṣó yé yín. bọ́ọ̀mà nígbà tí ẹ fẹ́ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan mà ẹ sọ pé
àyípadà ó fẹ́ bá iléeṣẹ́ kúrò ẹni nísìn báyìí kò tiẹ̀ tí di post kankan mọ́ iléeṣẹ́ yìí ẹ fi sí ipò gíga gbogbo wọn ṣáà ni ẹ fi sí ipò gíga but àyísẹ́yìn ni ẹ fi tọ̀dọ̀ mí yẹn ṣe máa because stock ni àwọn wà. ṣé mi mọ̀ pé store náà wà kí n tó sọ pé kò lọ síbẹ̀ àbí mi mọ̀ pé wọ́n ní general manager kí n tó sọ pé kán wá sáyé ẹ̀ sórí bẹ́ẹ̀mi ṣe fẹ́ ṣe ilé iṣẹ́ mi nìyẹn àbí ṣé wọ́n ló tún máa kọ́ mi bí ṣe máa tọ́ àbí wọ́n ló kọ́ mi kí n tó gbà yín síṣẹ́ bí mo ṣe fẹ́ ṣe tèmi nìyẹn àbí mi ì ṣáà dá ẹ dúró ká ní mo dá ẹ dúró sí ló lè máa sọ wípé kinní kankan mi ì dẹ́ anybody dúró ṣùgbọ́n mo fẹ́ kí iṣẹ́ yẹn change torí pé kí ni mo fẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilé iṣẹ́ yìí tí fàsẹ́yìn fi ń bà tẹ́yìn náà bá ṣàkíyèsí ẹ rí i pé fàsẹ́yìn ti ń bá ilé iṣẹ́ yìí so ìdí nìyẹn tí mo fi ṣe àtúntò so bí mo ṣe fẹ́ nìyẹn. ẹ ṣeun mà mo dúpẹ́ ilé iṣẹ́ wọn ní a máa tẹ̀síwájú ọwọ́ ní a máa ṣe kan. ṣé ẹ ti ẹ̀ rí kò tọ́pẹ́ ìwà ọpẹ́ ẹ̀yin gan ti wù sílẹ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe nílé iṣẹ́ yìí tó bá yẹ pé bẹ́ẹ̀ ni gbogbo wọn ṣe ń ṣe ni gbogbo ń tà ń sọ yà ní sọ gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé téèyàn ò bá mọ ibi tó ń lọ tó ti ń bọ̀ ó yẹ kó mọ ibi tó ń lọ tàbí tí ò bá mọ ibi tó ń lọ ó yẹ kó mọ ibi tó ti ń bọ̀ ẹ̀yin ń ṣe iṣẹ́ pé kí ilé iṣẹ́ lè lọ sókè gbogbo àwọn yòókù ńṣe náà ń ṣe wípé kó ṣáà yí dànù tó bá máa yí dànù gbèsè ọkàn mi níwà tí gbogbo wọn ń wù pẹ̀lú mi bẹ́yìn ṣáṣe ń ṣe ni kẹ́ máa ṣe nítorí pé kí ni èrè ẹ̀ ń bọ̀ fún yín bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń ṣe yẹn tó bá jẹ́ tọ́rọ́ lẹ̀ ń gbà ń bẹ̀ á mọ yín lọ́wọ́ àlùbáríkà á máa wọ̀ ọ́ ṣó ti ń yé yín bẹ́yìn ẹ̀yin ẹ̀ tẹ̀síwájú ọlọ́run á dẹ̀ máa fún yín ṣe so gbogbo ọ̀rọ̀ mi ò ju yẹn lọ everybody máa lọ sẹ́nu iṣẹ́ ẹ̀. ẹ orúkọ wọn kí n kọ sí báyìí. bí n pàjá la ní sá. bí n pé ọ̀jẹ̀ láti yá dé ẹgbẹ́ kọ́ lápé ni. ẹgbẹ́ ní kíní yìí. Dìlọ́ ẹ fi èyí Ajíbọ́lá youth club sí. èyí Ajíbọ́lá ṣe ẹ rò dáadáa ṣá. ẹbẹ ó wà right. ẹ ta ni kí n fún báyìí ṣe ó dà bí mo mojú mi pé dáadáa ti fún mi. ẹ ṣe gan sọ. eléyìí lẹni ká manage. eléyìí kọjá manage. Dìlọ́ èló wà bẹ́ẹ̀. just 200,000 naira. 200,000 naira lẹ́gbẹ̀ẹ́ ní just dédé eléyìí kọjá just. ó kọjá Kaduna. Dìlọ́ owó ni owó ni sẹ́ẹ̀rì tí ròyìn ìbá pé méjì ni ìlú ìbá máa dán kìbá máa dán kìbá máa dán ni ṣùgbọ́n ẹ pé méjì ẹ̀yìn ẹ̀gùn sìn ẹ̀yìn ẹ̀wúrò owó tẹ̀ fáǹsìn tá a bá fowó ǹsìn nǹkan tán tẹ bá rí signboard àwọn ọmọ tí mo fún lówó yìí ó dà pé orúkọ tán rẹ́gísítà sínú chẹ́ẹ̀kì ni inú yín ó dùn ẹ̀yin gan lẹ́nu ọpẹ́. Dìlọ́ irú èèyàn báyìí wá sórí báyìí ká mọ́ ṣàdúrà fún. Dìlọ́ mọ́ sí ròyìn bẹ́ẹ̀ náà lábà ọwọ́ yóò mọ̀ lọ báyìí. ṣé wàá rí fún di èyí ẹni ọ̀dọ̀ omi ìdákán bẹ́ẹ̀ni ọ̀dọ̀ owó ìdókun ògùn ní ọ̀dọ̀ ayọ̀ ìdọ́sà ọ̀dọ̀ owó ní dáyìn ẹnu àgbo yín ọmọ dọ̀tí ni. irú òun ni ẹ o dọ̀tí kò yé mi o. kì í ṣe táì ní ṣé ẹni tẹ́ bá ti ń kí owó bọ́ àpò tẹ́ ń kí ọwọ́ tẹ́ ń kí bọ́ àpò yín báyìí tẹ́ ń rí nǹkan mú jáde ẹnu àpò yín dúdú ní dọ̀tí nù. kì í ṣe táì ní ẹgbẹ́ mi kì í ṣe táì ní. ẹ mọ̀ pé láyé tàwa sí ẹ tó bá sànù ọmọ aráàlú gbà ẹ tí wàá dẹ́ sàánú náà lè kò rí ránú gbà nǹkan ó ní ìkọ̀kọ̀ tẹ̀yìn rò ní ọkọ̀ tẹ̀fẹ̀ wá bá mi mọ̀ pé mo lè ṣe fún ilé kí n pé kí ni ẹ̀mú wa lásáyé kí ló máa mú padà lọ sọ́run tí ẹ bá kú tán sí wọn lè sí mọ́yàn ẹ̀dùn náà báyàn náà náà so that's why tèmi fi ń ṣe ìrànlọ́wọ́ tèmi ilé ìtagbà ń bá ká fún yàn that's why. Dìlọ́ ó dáa kí wọ́n ròyìn èèyàn kí èèyàn sì bá bẹ́ẹ̀ bí wọ́n ṣe ròyìn yín náà lábá yín
ó yẹ ká fún wọn lórin Akẹ́jù báwo fún wọn lórin kan. Àwọn adájọ́ ò mọ iye orin. Ẹ gbọ́. máa ń gbọ́rin gan máa ń gbọ́ confam máa ń gbọ́rin gan. wọ́n ní lọ́ọ̀yà jẹ́jẹ́ aṣọ ọdúnmọ́dún ní sàwà aṣọ ọdúnmọ́dún mọ́dún. àṣòròmòrò ní sàwà àṣòròmòrò. lọ́ọ̀yà jẹ́jẹ́ ikú ìpẹta lójú ran ẹni bá ní ẹkú òun ló máa kú sẹ́ni bá ní ẹkú òní ò filẹ̀ ṣàṣọwúra yóò kú kẹ́ tó kú ni ọ̀rọ̀ tí ò lé ní yóò kú kẹ́ tó kú ni ẹ̀yin ò ní kú. irú wọn wá nìyẹn ẹ dá ẹ padà kó sẹ́ni tó ní kú láyé yìí o bẹ̀rẹ̀ tí kò tó ká máa gbàdúrà ní pé kọ́lọ́mọsá yẹ ká pẹ́ láyé. Ẹ ní kú fún wa báyìí. Ẹ ní kú fún wa báyìí. ẹ ṣe gan-an sà. ṣé ẹ bínú pé mi ò ṣe é lálejò. rárá ilé ìkan tẹ ẹ ṣe fún wa gan ó kọjá ẹ ṣe gan-an. Ẹ ṣe é jùlọ. Yes sir. Yes sir. sí òsì sáré ẹ sá. Kó má bàa sí náà ni. Akẹ́jù ní àná àbí nǹkan ṣá ọ̀gá wa pè wá ó ní láti sọ fún wa pé oríire kan fẹ́ jáde ipe àǹfààní yẹn òun ò sì fẹ́ kó fún ẹnikẹ́ni rú nínú wa ipe ṣùgbọ́n àǹfààní yìí o ẹnì kọ̀ọ̀kan wa gbọ́dọ̀ mú ẹlẹ́rìí kọ̀ọ̀kan wa ẹlẹ́rìí wá rò ó ṣọwọ́ pé àbúrò mi ìyẹn kéré so mi ò lè lò mo wá rò ó pé iye alábàáwọn ò máa ju mẹ́ta lọ talẹ́ni náà tí mo lè mú tí mo fọkàn tán mo fi wá ròkàn sí ọ ìpè Akẹ́jù o òun ni ẹni náà tí màá lò fún àǹfààní ìdí nìyí tí mo fi wá. ẹ̀rín ẹ̀dẹ̀ pa mi sá lọ́dọ̀ ọ̀gá ẹ̀ madam Wúràọlá sórí ìyá yẹn níbi tó di ọwọ́ dé tó bá kú tí wà náírà bá wà ní owó ẹ̀ tán fi máa sín mọ́ owó yẹn kò ní fowó yẹn sílẹ̀ ìyá yẹn bad ó láhùn bàjẹ́. Akẹ́jù ìwọ ti gbàgbé ni ṣó mọ̀ pé Kéènì tó pa Ébẹ́lì àbúrò rẹ̀ ìjọjọ́ pé òun náà ló bí Énọ́kù bàbá ìgbàgbọ́ tó jẹ́ pé Ọlọ́run fẹ́ràn rẹ̀ débi pé a ò rí ibi tí ó kú sí Ọlọ́run mú lọ láàyè so ó ṣeé ṣe ń gbà mìíràn ẹran tó kú èèyàn máa bá èrè nínú rẹ̀ nítorí pé ntẹ́yẹ bá jẹ lẹ́yẹ gbé fún so ọ̀rọ̀ ìyá yìí nígbà tó ti sọ kò ní pé ká lọ mówó wá kò ní ká mú kankan wá ju wípé passport tí wọ́n bá ti lè ṣe kinní yẹn fún mi tó yẹ pé passport yẹ o lé mi o passport rẹ o jẹ lọ́mú wá o ìwọ gbà o ìwọ jẹ́ ká fi yòókù sílẹ̀ gbogbo nǹkan tí yóò bá wá ṣe ká máa wòye Ọlọ́run. passport kí n lọ wá nìyá ìwé o. Tí mo wọ sẹ́yìn ọ̀wọ́ ìgbà mi wọ́n gbogbo àyíká ìwọ́gbó nulẹ̀ orí fọ́tò ń bẹ̀ mi ìyá kò sí nǹkan tí mo fẹ́ fi ṣe tí n bá tiẹ̀ ní owó tí màá fi passport yẹn lọ́wọ́ mi ò ní ìyá nítorí ti madam Wúràọlá yẹn màmá yẹn láhùn owó yẹn tí n bá ní lọ́wọ́ màá fi ra gàrí sílé ni tí màá máa jẹ gbàgbé ń pọ̀rọ̀ yá yẹn jàre. Akẹ́jù ó dáwọ́ mọ́ kankan ṣó mọ̀ pé ẹni tó máa ti wọ̀lú arọ òun náà ni ó máa ti lọ rẹ̀ àbí ó dá tí n bá ní pé tí o bá ṣàtìlò ti ṣe tán ìwọ já lọ gbogbo àti ìyá ayẹ àti sanwó yẹn ìwọ fi yẹn sílẹ̀ gbogbo ìrìn àjò yẹn agbára Ọlọ́run àká. kò sí wàhálà ṣebí wọ́n lo lówó ẹ ṣebí kẹ́mi ti tẹ́rí sí kámẹ́rà rẹ kán dẹ̀ ti yà mí kò jù bẹ́ẹ̀ yẹn lọ ọjà lọ bẹ́ẹ̀. kò sí wàhálà ṣé o gbowó lọ́wọ́ mi pé ká fi yàn. Sorry, case here is a very simple case and I like to handle it. I dem handle it well if you suffer me. Because and so won so gbé 75 million. 75 million. That's the tax on. Tó bá rí bon apayin na. Bẹ́ẹ̀ni. Very in principle of management. Ari Henry Frayo and Gerard Idibie. Henry Frayo yìí ó yẹ kó máa yé wa pé some people they love work the way they love play and some people they don't want to work until you force them to do.
ṣe rí irú Jídé tẹnu gbé 75 million yìí ẹ sálì ó kàn fẹ́ lówó just like that láì fẹ́ ṣiṣẹ́ tí ò dẹ̀ wá pa so nǹkan tí ẹni tó rẹ́dí àti pa yẹn tí ẹ bá pa náà kò léwọ ṣùgbọ́n àti ẹ̀ nípa a máa rí gbogbo yẹ kalẹ̀ gbàtà tó bá fetí rẹ̀ gbọ́ pé òun máa lọ sí ẹ̀wọ̀n Mrs. Fúlọ́lá agbóyinlẹ̀ ó tẹ̀ ẹ fọkànbalẹ̀ ṣe agbóyinlẹ̀. kó ya gbélẹ̀ ló máa dáa ju gbogbo ọ̀nà tẹ́ bá lè rìn tó fi máa gbélẹ̀ in fact èmi gádẹ̀ jọ yín lójú tí owó yẹn bá fi lè padà sọ́wọ́ mi máa jọ yín lójú o tó bá lọ ẹ̀wọ̀n gbére náà tí ò bá gbélẹ̀ ó dáa ṣùgbọ́n kó gbélẹ̀ yẹn ló wù mí jù. owó yẹn important 75 million. mo ti kú tán nìyẹn ìjọ́ wo ni mo tún fẹ́ ṣiṣẹ́ kan 75 million. lọ́yà ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi ẹ má disappoint mi. Trust me money ẹ fọkànbalẹ̀ sẹ́ everything máa wà okay. Jídé so mo ti bẹ́ẹ̀ tọ́jú kinní yẹn nǹkan kan dẹ̀ ní sí ṣùgbọ́n kò sí wàhálà. tọ́ Akẹ́jù ojú bá yẹjú. kó o mọ yẹ ni ọmọ ìyá kò sí wàhálà tó yẹ. Ìjẹ́ ẹ mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tẹ́yìn àti boy tí ẹjọ́ lọ ń sìn tẹ̀sán gbogbo ẹ̀ mo gbọ́ nípa pé wọ́n lọ lo picture yín wọ́n lọ fi ń save owó tí ò kì í ṣe pé ẹ̀yin lẹ́ni owó olówó ẹ rò dáadáa o ó máa lẹ́yìn o mo sọ fún yín ẹ rò dáadáa o. ayé làgbé mo jẹ́. ó túmọ̀ sí pé gbogbo nǹkan tèmi ò bọ́ yẹn sọ ló gbọ́ pátápátá àbí. bẹ́ẹ̀ni. ọmọ yìí ti gbé mi sáyé ó ti gbé mi sáyé ayé làgbé jọ dákun jọ ọ̀dà èèlò ló sọ kó máa fún mi. 10 million 10 million ní. 10 million naira ayé làgbé jọ mo fọlọ́run bá bẹ̀ o ṣùgbọ́n má sọ fẹ́ni kankan o. kí ebi tẹ́lẹ̀ o. ọ sọ ó túbọ̀ sí pé tó bá ti dọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ń tà sìn wà lọ bá wa ẹjọ́ máa ṣeré wà á sọ̀rọ̀ yẹn àbí. má sọ. wọ́n fẹ́ padà sóko nìyẹn o kó jẹ́ kí orí ẹ pé so gbọ́ imú ẹ̀rín mi tẹ̀yìn orin tó dúbá rí ẹnu máa ń dákẹ́ ni kí ló ń ṣe ẹ tó bá fi lè sọ fún anybody máa fi blala dára sí ẹ là ní tó sẹ̀ǹdì ẹ kí ló ń wọ̀ọ̀rì ẹ. Actually ṣé 75 million owó Mrs. Fúlọ́lá lọ gbé wá sí àbí òun lọ wá ṣe. the law lọ́yà jẹ́jẹ́ ẹ ní bínú pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ ṣàlàyé fún yín. Yorùbá máa ń pa òwe kan wọ́n ní ẹni tí ó wọ ẹni tí èèyàn bá kú èèyàn fara pamọ́ fún. ṣé rí ń pa ó ṣe 75 million kò ṣe 75 million èmi mo gbé owó yẹn. nígbà tí mo máa gbé owó yìí kì í ṣe wípé bóyá mo pè pamọ́ mi ò kẹlẹ̀ gbé mo gbé sá lọ ni. ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ẹ mọ Madam Wúrọ̀lá dáradára. Madam Wúrọ̀lá kò kọ̀ wípé kí òun gbé oúnjẹ fún ènìyàn kéèyàn sì máa jẹun lójú ẹ̀ kó má jẹ́ kí ènìyàn yó. tí ènìyàn bá bá olówó Madam Wúrọ̀lá rìn lówùúrọ̀ tí òòrùn bá ń pa ènìyàn Madam Wúrọ̀lá kò ní fi ọ̀kan pé èjì láti mọ́nítọ̀ kúrò nínú òòrùn. irú ẹni bẹ́ẹ̀ lọ́yà tí ènìyàn bá kọjú ẹ̀ sí òòrùn alẹ́ ṣó burú ni. ìdí nìyí tí mo fi mú ọ̀kan mọ́ èjì láti rìnrìn àjò lórí Madam Wúrọ̀lá. ọ̀rọ̀ tó wá délẹ̀ yìí mi ò kọ ikú tàbí ẹ̀wọ̀n gbére. ó tẹ́ mi lọ́rùn láti ráyé gbé fún àwọn ẹbí mi ju kí a máa gbé inú wàhálà ìlà yìí lọ lójoojúmọ́ lọ. ṣé wàá rí 75 million yìí tí ẹ bá lè gbìyànjú
gẹ́gẹ́ bí tọmọdé tàgbà ṣe mọ̀ pé kò sí ẹjọ́ tí ẹ máa kojú tí ìrìn àjò bẹ̀ kò ní fúyẹ́. Tẹ́ bá lè gbìyànjú tí ẹ̀wọ̀n yìí tí wọ́n dín kù tí ó pọ̀ jù, mo mọ̀ pé mo máa sún ẹ̀wọ̀n. Ṣùgbọ́n tí ó pọ̀ tèmi náà lè gbìyànjú tí mo wá ná díẹ̀ nínú owó yìí, mo fi ń dá yín lójú, màá fún yín ní 10 million. Ọ̀gbẹ́ni Jídé ó ṣèlérí fún pé wà fún 10 million. Gbogbo ọ̀rọ̀ yìí náà tá a máa wò right. A ti ọdún mélòó kan tó ti ń ṣe lọ́dọ̀ Mrs. Wúrà Lágànsìn. Ó ti ṣe díẹ̀ náà. Ó ti ṣe díẹ̀. Èmi náà dẹ̀ ń lọ́ọ̀yà wọn right. Èmi náà kàn wò pé àwọn wà tí Mrs. Wúrà láwọn wò ó fẹ́ kú dẹ̀ ká tó ló fẹ́ múrú wọ yìí gan wíwá nǹkan tó wù yẹ láti lọ bí 75 million. Wọ́n náà dúró irú ẹ̀ yìí kíló ẹni ẹ̀gán gbé o kíló tó rówó nǹkan tó ṣe 75 million dúró sórí dáná tán. Dámi lóhùn anyway sorry because ojú ẹ̀gán ti lé sí ìwọ́n tó ti irú ẹ̀ tó ti yá sọ̀rọ̀ pé tí wọ́n máa rìn lẹ́wọ̀n gbére gan o ti ẹ̀rọ yàn pé family máa náwó lọ. Definitely mo sì wá tó bá rí bọ̀ wá pààyàn kan sẹ́yìn. So mo ti sọ́nà ọ̀rọ̀ mi tẹ́lẹ̀ pé criminal gidi ní ẹ̀bùsí wáyé ó dẹ̀ kí ẹ̀ máa sá fún ẹ̀. Anyway sorry ti eléyìí sọ pé kẹ́wẹ́ máa pọ̀ ẹ̀ because nígbà tó ti sign gan pé tó bá lọ sẹ́wọ̀n gbére gan sí àwọn family ànáwó right ẹ̀gọ́ tí mo kàn láàrin ẹ̀ ni pé tó bá fẹ́ kí n ṣe help yẹ fún ẹ tó yẹ pé ò ní pẹ́ láti jáde tí wàá rí ayé ìnáwó yẹ ó sì sọ tẹ́ ká ṣe ní 50-50 so màá bẹ́ẹ̀ clear everything off okay. Lọ́yà kò lè ṣe é ṣe. Ṣé pé mo sọ síwájú anything tó bá lè take mi lórí ọ̀rọ̀ yìí mo ní mo ṣe tán ṣùgbọ́n ẹnìkan ìjẹ́ kílẹ̀ fẹ́ òun ni mo fẹ́ fi ọ̀rọ̀ yìí ṣe. Orí ọ̀rẹ́ mi ni mo gbé sí ibi passport tí a lè fi gba owó yìí jáde nítòótọ́ signature mi la lè fi rìnrìn àjò owó yìí náà jáde. Irú ọ̀rẹ́ tí mo gbé orí ẹ̀ síbi passport mo ṣe ìpinnu pé màá fún òun ní 10 million tí bá sì fẹ́ yín náà ní 10 million ẹnìkan ìjẹ́ kílẹ̀ fẹ́ yẹn náà tó àwọn bìkan sì tún wá tó yẹ pé màá fi owó yìí rìn kéékèèké nítorí madam Múrọ̀lá ó ní àwọn ènìyàn lẹ́gbẹ̀gbẹ̀ tó yẹ pé wọ́n lè rìnrìn àjò bí àṣírí owó ìṣẹ̀lẹ̀ tù so gbogbo ọ̀nà bí ọ̀rọ̀ owó yóò fi ní tu ni mo fẹ́ rìn jáde so ẹ bá mi gbà bẹ́ẹ̀. ó máa sọ sìn sórí ilé tó ní orí ọ̀rẹ́ ẹ̀ fún passport yẹ tí wọ́n lo signature ẹ̀ fún ara ẹ̀ kò sí kan tó kàn mí pẹ̀lú yẹ kò sí kan ok ọmọ ti ṣẹlẹ̀ jẹ́ ká ṣe pẹ̀lú 75 million ok fún mi ní 20 ìyókù kò fọwọ́ rìn pẹ̀lú àtọ̀rẹ́ ẹ̀ yẹ tún kọ́. Dìlọ ká má fa ọ̀rọ̀ gùn màá fún yín ní 15 million màá sì fún ọ̀rẹ́ mi ní 10 million ẹ jẹ́ ká ṣe báyìí. ok nísòro tí irú ọ̀rẹ́ tó lọ gbé sí ara tó ní fọ́tò ọ̀rẹ́ ló lò yìí right tí wàhálà tó bá sẹ́yọ̀ sí pé òkè kú lọ ọ̀rẹ́ wa ọ̀rẹ́ nídẹ̀ẹ́ lò. Ọ̀daràn ibi ò kì í ṣẹlẹ̀ wèrè. Akẹ́jù nǹkan. Akẹ́jù. Jídé ṣé ọdún mẹ́ta tí a pé nìyẹn. Jókòó. Jídé. Ká má fa ọ̀rọ̀ gùn nítorí bí mo sì jáde lẹ́wọ̀n ni mò ń bọ̀ lọ́dọ̀ ẹ̀
nípa checkbook tó wà lọ́dọ̀ ẹ̀ òun ni mo wá fún. Mo sì fẹ́ kí ìwọ gan pàápàá kó lọ múra kó jẹ́ ká jáde. Tá bá dé ilé ìfowópamọ́, ṣebí o rántí pé orí ẹ̀ la fi gbé owó pamọ́? Èmi mo kí ọwọ́ bọ̀wé. Tá bá dọ̀hùn, má bèèrè ẹni tó àforí ẹ̀ gbowó pamọ́. Tá bá sì ti rí ẹ tí signation náà dẹ̀ ti wà, a máa gba owó jáde láì sí ìyọnu. Ṣùgbọ́n nǹkan kankan ló mo tún wá ń gbọ́ tó ń kọ mí lóminú. Wọ́n ní àwọn ẹgbẹ́ kan tó ti dé òde ní ìsìn. Wọ́n ń pè wọ́n ní EFCC. Wọ́n ní àwọn ẹgbẹ́ yìí téèyàn bá ní mílíọ̀nù 5 náírà nílé ìfowópamọ́, wọ́n máa ṣe ìwádìí nípa ẹni yẹn àti iṣẹ́ tó ń ṣe àti bí owó yẹn sì jẹ́. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, tá bá dọ̀hùn, a máa mọ ọ̀nà tí a máa gbà tí gbogbo ẹ̀ tó fi máa yọrí. So ìwọ kó múra kó dẹ̀ mú check ti bíbá ẹ̀ jáde kó jẹ́ ká lọ. Jídé ẹ̀wọ̀n gbádùn mọ́pọ̀. Ẹ̀wọ̀n ọdún 3 ló lọ lórí bí eléyìí. Jídé jọ̀ọ́ dákun jọ̀ọ́ ṣàánú mi. Ẹ̀wọ̀n rèé. Ẹ̀yin òkú ọ̀run níbo lójú yín wà? Ẹ ti sùn. Jídé jọ̀ọ́ nǹkan tó ń sọ ń sìn ní wípé tí owó bá ju 5 million naira lọ lákàntì àwọn EFCC wọ́n á wádìí àbí owó táwa dẹ̀ ń fà ń sìn olófin mi 10 million naira wo mi jù báyìí lọ níbo ni kí n sọ pé mo ti rí owó tó wá kéré 75 million tó ní lèmi ò tó lọ fèsì ká tó rówó gbà jáde. Jídé ò ní ṣe orí ibú dákun jọ mo fi gbogbo Ọlọ́run ni mo fi bẹ̀ ọ́ sórí ìwà wọlé ń sìn ń lọ bọ̀ mú chẹ̀kẹ́ wá tó bá ti àgbà ọ máa lọ ọ lọ gba owó ẹ̀ sọgbọ́n. bọ́ọ̀dẹ̀ bọ̀ mo wá yọ sọgbọ́n ọ ìṣe èèyàn ẹrú kú rèé o àwọn ilé ìlú lórí o. Ọkùnrin yìí ò mọ̀ wípé ẹnu kìnìún lówó wà. Lọ́ọ̀yà jíjì chẹ́ẹ̀kì nìyẹn sà. Sọgbọ́n tí a bá máa dá sí lókun. Ṣé bọ̀bọ́ yẹn kọjá lẹ́ báyà ni? Kí ni mo sọ fún ẹ? Sórí láyé tà wá ọwọ́ epo lára yí bá nílá wọn bá níláwọ̀ ẹ̀jẹ̀ rárá. Sórí wárí gbogbo ilé tí ó wà ní orí ẹ̀ ìpà lọ kọ́ọ̀tì ẹ̀ dànù. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé back manager mọ̀ sí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí. Next tí wàá kọ́ ṣe é sìn ni pé wàá lọ kọ́ọ̀tì gbàgbé lè dànù wá ya another passport. A máa gbórí yẹ kúrò, a máa gbé tiẹ̀ lé lórí. Wàá dẹ̀ ráyè gbowó ẹ̀ jáde ní bank. So gbogbo àwọn process tó kù yẹ ìwọ gbélé mi lọ́wọ́. Ìwọ náà bẹ̀rẹ̀ sí máa náwó ẹ̀ lọ nìyẹn. Mo dẹ̀ dúpẹ́ fún pé gbogbo ọdún 3 àjò tẹ́ rìn lọ ẹ̀ kẹ̀lẹ́ tó padà wá láyàtọ̀ láfíà tẹ́kù sàn because àwọn míì wà tó yẹ pé tó má ti lọ bẹ́yẹ wọn rí lé mọ́ wọn lọ láyé wọn nìyẹn. So nǹkan tó máa ṣẹlẹ̀ ń sìn ni pé báwo máa kó tètè lọ court gbogbo ilé dànù at the same time ṣé wàá mélé dání àbí kí kó sì wà níbàyí. Ẹ jẹ́ máa mú. Kò sí problem there. Ọlọ́run ti fẹ́ mi lọ́kọ̀ tèmi in fact mo ti dé láti bus stop. No kò dẹ̀ fẹ́ yàwó rí. Sọ fún ẹ pé ló ń bọ ẹni tún bí mi pé ṣé kò níyàwó ó máa jáde sí wa. Báwo ni Lára? Mo ní ìṣẹ̀rù wà pa. My dear, nǹkan rẹ̀ ni. Ṣé kìí ṣe brother Jídé? Mo ṣàsọ pé mo ti rí fèsì yìí rí. Jídé ní sùúrù àwọn kí ló ń ṣẹlẹ̀ níbà. Mo mọ́rẹ̀ mi wá kí ẹ sìn o tí ń wò bákan bákan. O ò rí ọmọ pupa sójú kí ló dé? Ó ti wà nígbà tí mo sọ fún ẹ pé kó wá join kíní club wa. Club wo ni? Ajibola Youth Club tí mo ní kó wá join gbà yẹn. Tí mo wá sọ fún pa fẹ́ lọ rí Madam Wúrà Ọláṣoṣo rántí. So èmi àti Ìṣọ̀lá Akẹ́jù àwa jọ lọ rí wọn. So wájú ilé wọn láti wá pàdé àwọn.
so bó ṣe introduce wọn sí mi náà nìyẹn. but ọ̀rọ̀ yẹn ọjọ́ ti pẹ́ o nǹkan bí ọdún 3 sẹ́yìn mà nìyẹn. bẹ́ẹ̀. In fact it's a long time. agbára Ọlọ́run ga o. báwo ni gbogbo nǹkan ṣá. wọ́n ní ọwọ́ tó bá ṣiṣẹ́ ó gbọ́dọ̀ jẹ omi lè nìyàn kò síbi téèyàn ò ti lè pàdé ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. about Lára Òṣèmí ó ti máa ń jowú jù. jẹ́ kí n jowú jàre obìnrin tí ò bá jowú kò lè mọ bẹ́ẹ̀ sí. nílé bàbá tèmi yìí o ìyàwó kan la máa ń fẹ́ adáwa ojú kan lóhun tó bá ti di méjì ó ti di dà nìyẹn ogun sì ni wọ́n fi ń jà so now ṣọ́kàn ìbàlẹ̀ nísìn. Maria mi ò jáná ẹni tí wá ní. eré àwọlẹ̀ gbà wọlé. ẹnu géètì náà la gbà. tí kọ́rídọ̀ mi bẹ̀ ká ní ìdí ọ̀dà wọn ló gbà ò bá rí nǹkan kankan but mo fẹ́ kó guess ntí ó ṣẹlẹ̀ guess. sọ wọ́n gbé mi létí kẹ́rù náà kí ni. ok tí wọ́n pé mo sọ fún ẹ pé mo order fún nǹkan kankan mo wá ń sọ fún ẹ ní àsìkò ẹ wípé mọ́tò mi wọ́n ti gbé dé láti Amẹ́ríkà. Praise God! ọ̀rẹ́ mi ò ṣe ìfàǹsì a máa wẹ́ gan ni o. kò ń ṣe oúnjẹ nìkan la máa fi wẹ̀ ọ́ kó tún máa gbé mi lọ sí bítíìkì àwọn ọjọ́ tí mo ní ìtìwá tún rà fún mi àbọ̀ ọ̀rẹ́ mi kí ló sọ. ìyá ọlọ́ṣẹ́. kó wá pa ọmọ ìyá gbà tí mo wọlé bẹ̀yẹn ń sìn mo wọ ẹrù lákan tó rí mọ́lẹ̀ bẹ̀yẹn ọkọ̀ yẹn le gan o Jídé ó bad gan o. lákòó báwo ló ṣe débi báyìí. ní ìlú tá bí mi sí ní ìlú tá bí èmi sí lọ sọ fún mi pé bí ṣe débi báyìí. ẹnu àní báwo ló ṣe mọ̀nà pé ilé mi lélẹ̀. kò le tó yẹn má tiẹ̀ gbé yẹn wá rárá ká kọ́kọ́ fi yẹn lẹ̀ so nǹkan tí mo kàn wá rí ẹkún sìn kò le so nígbà tó lọ sẹ́wọ̀n yẹn èmi náà dẹ̀ try mo sapá gan Ọlọ́run sọ̀rọ̀ mo lọ sílé babaláwo mo lọ sílé àfà mo tún lọ sọ́dọ̀ pásítọ̀ adáhùn sí gan ògbẹ́yìn lọ́dọ̀ pásítọ̀ tí mo lọ yẹn 21 days oorun tí mo sùn bẹ́ẹ̀ mo gbààwẹ̀ mo tún gbàdúrà pé ìwọ Ọlọ́run jẹ́ kí Jídé dé jẹ́ kó dé lágbára Ọlọ́run jẹ́ kó dé mo sábẹ̀rẹ̀ sí ní pray so ìgbà tó wá dé tó wá gbèrò wá dọmọ US mo ti wà wẹ̀yìn wò mọ́. Akẹ́jù sórí ká dúpẹ́ fún Ọlọ́run ohun tí Ọlọ́run ṣe ó ti ṣe ju gbogbo ẹ lọ ọpẹ́ ni gbogbo ọ̀rọ̀ bá ṣùgbọ́n òun sọ ọ̀rọ̀ kan ó ní ọ̀rọ̀ lórí owó kí n já ẹ sí tiẹ̀ ó jẹ́ ìyàlẹ́nu fún mi ṣé ìwọ ti gbàgbé ni pé òótọ́ lòwe àwọn àgbà sórí Yorùbá tó ń orí yẹn wọ́n gbọ́n gan wọ́n ní àròjinlẹ̀ ṣùgbọ́n wọn ò ní àkọsílẹ̀ ni Yorùbá ní ẹnu kìnìún ní owó wa mo sọ fún ẹ pé iṣẹ́ ti dé láti ṣiṣẹ́ nípa ọ̀rọ̀ owó wípé kí ìwọ́kọ̀ rọra yọjú kò dé rọra sọ pé ń báyìí o kọ̀ọ̀kan ìwọ wá sá lọ ó wá dì sí ó wá ń sọ fún mi pé kíní kan ṣẹlẹ́dẹ̀ ń pàkọ́ ìwọ kan owó ṣé ìwọ ò mọ̀ wípé àwọn ẹ̀dá méjì kan ń bẹ lórílẹ̀ alààyè orúkọ ìkíní á máa jẹ́ àìkíyèsára ìkejì ń jẹ́ ìkíyèsára àìkíyèsára àti ìkíyèsára àwọn méjèèjì wọ́n gbé owó tó tówó fún wọn láti fi bẹ̀rẹ̀ òwò àwọn méjèèjì nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ṣùgbọ́n àìkíyèsára ó gba ibẹ̀ di tálákà ìkíyèsára ó gbabẹ̀ di ọlọ́rọ̀ ó bí mi pé kí nìdí nítorí pé ìkíyèsára ó fi ọgbọ́n ṣe akíló wà ń bẹ̀ yanjú nǹkan báyìí sọ nǹkan báyìí so Akẹ́jù owó tó ń béèrè fún ẹlòmíì ti ṣiṣẹ́ mo sì ti gbé owó yẹn fún. Jídé má gbé yẹn wá rárá a má tiẹ̀ fà gbé wá nǹkan tó ń try láti sọ fún mi ń sìn ni pé mi lè rówó yẹn gbà rí. ọ̀rọ̀ ti gba ẹlòmíì lọ. Jídé wá gbọ́ o odò tó bá gbégi ní gbùngbùn ni
owó orú lílé ní àbúwá ta. bọ̀ wọ́n ní àkọ́ àpò ìyẹn máa ń kọ́wó fúnra ìlú ìlú ni máa ń fi ẹnu ara rẹ̀ pé ìjò orí ara rẹ̀ lẹ́nu lẹ́nu rẹ̀ máa gba owó ilé àbí kò yí o máa lérò pé o lè jẹ mí bí o àbí kò yẹ sìn ìyá gba owó ilé ìmáa fi wọkọ̀. Akéjì mo fẹ́ kó rántí kíní ẹyẹ ẹbẹ̀rù ní ìtọ́jú. káàsán sì fún mi ẹ mojú mi mọ́. ta wá sí ọ̀dọ̀ yín gbà yàn wáyé Ajíbọ́lá Youth Club ta fi náà fẹ́ ṣe anniversary bíi 3 years ago báyìí. òótọ́ ni ṣé kò wá sí. kó má bàa sí náà ni kó má bàa sí ni torí àmọ́ bẹ́ẹ̀ ṣe wà tẹ́tẹ̀lé àdẹ̀mọ́ bẹ́ẹ̀ ṣe wà ń sìn. nǹkan tẹ́kẹ̀ mi wá torí èèyàn tó sọ yín dẹ́dùn arinlẹ̀ ni o. báwo ni wọ́n ṣe mọ ẹni tó sọ mí dẹ́dùn arinlẹ̀. ṣebí Jídé ni. kí ló sọ. Jídé náà. Jídé. do o fi ojú ẹ méjèèjì rí Jídé báyìí. ojú méjèèjì bẹ́lẹ̀ mi fi Jídé mà ti dé látẹ̀wọ̀n. ọmọ olórí burúkú yìí ó ti tẹ̀wọ̀n dé. ó ti dé tẹ́wárí ilé tó ń gbé ṣẹ́rí ilé tẹ́ ń gbé ń gbà yìí kò tẹ̀lé dúró lẹ́gbẹ̀ẹ́ àfi bíi kitchen. ayé mi o. bí mo dẹ̀ ṣe gbọ́ wọn lòun gangan bẹ́lẹ̀ lò nílé o. ṣẹ́rí èmi ní conscience ń tẹ̀ mí lẹ́gẹ̀ẹ́ mi wá o nǹkan tó tẹ̀ kí n wá ni pé bí ẹ máa lè mú nǹkan tẹ́ máa ṣe tẹ́ pé bí eléyìí tó ná kùnà owó náà ẹ lè gbà ẹ dẹ̀ lè torí at least ẹ lè change ibẹ̀ ṣe wà ń sìn. ayé mi rèé owó mi lọmọ olórí burúkú yìí náà owó mi ló ná lọ yìí mo dáràn. tẹ́ bá dẹ̀ fẹ́ lọ síbẹ̀ mo lè mú yín débẹ̀ ṣùgbọ́n mi ò ní wọlé ṣá. ó dáa ó ṣe ọkọ mi ìwọ máa wá lọ ń tiẹ̀. ó ṣe gan ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ìwọ náà máa rá láàánú. àmì máa ti máa bí wàá ṣe rí ṣàmọ̀ máa jẹ́ kẹrù. kí ni mo fẹ́ ṣe fọ́mọkùnrin yìí báyìí o. ọlọ́lọ́run ẹ̀dẹ́ ni sẹ́rí ń pata arákùnrin tẹ́ ẹ mú wá yìí ọ̀rọ̀ arákùnrin tẹ́ ẹ mú wá pé ikùn rẹ̀ ń wú àwa ò fi síwájú ọlọ́run pé kó ní ọmọ ẹ̀dá la bí kò ṣe kó tu gbogbo wa la kí àlàáfíà ò dé bá gbogbo wa ọ̀rọ̀ rẹ̀ wá dàbí pàpà tí ń para rẹ̀ tó lòún pajá ni owó yín tó gbé àbọ̀ rẹ̀ lórí hùn àmọ́ wàá bẹ ọlọ́run pé arákùnrin tó wà nínú ìnira yìí o kó bá a tù ú la kálàáfíà ò dé bá a. ọ̀rọ̀ míì ó wà lọ́rọ̀ ọ̀gbẹ̀rún náà ọdẹ yìí náà ṣe ó pọ̀ gan-an. ìgbà tó di pé ẹ̀ tí ì lówó ẹ̀ ń súnmọ́ lọ́n dáadáa àmọ́ nígbà tó wó dé tán ẹ̀ jìnà sọ́lọ́n léyìí tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. ó wá tún wọ́pọ̀ nínú àwọn olówó tí wọn kì í yọ sàká nínú owó wọn. ṣùgbọ́n nígbà tí sàká bá wá fẹ́ yọra rẹ̀ kò wá ní mọ níwọ̀n sàká yóò wá tún yọjú ti bó ṣe lérò lọ ló ṣẹlẹ̀ sẹ́yìn náà ṣe mọ̀ pé 75 million lẹ́ni wọ́n gbé náà padà wá kó 20 million fún un ìwọ̀nba èyí tá kó fún un náà ìpínlẹ̀ ọlọ́run ó wàá sọ ọ́ di yóò di gbà yóò di bẹ́ẹ̀ ṣe ń lò tẹ́lẹ̀ lọ. ẹ̀gbọ́n Àkẹ́jù ṣé tẹ́gbọ́n bá ti fún 10 million naira kò sí nǹkan kan máa rẹ̀ ẹ̀gbọ́n mi á yá kò dẹ̀ sí ìṣòro kankan mọ́. ṣé bẹ́ẹ̀ mi mò ń sọ̀rọ̀ èmi mò ń sọ̀rọ̀ tó bá ti fún mi 10 million naira tèmi cash báyìí kò sí wàhálà kankan mọ́ ẹ gbà bẹ́ẹ̀. ṣé tó bá ti fún yín 10 million naira yẹn ṣé ara ẹ̀ máa yá. á yá ni sá ọ̀rẹ́ lèmi pẹ̀lú ẹ̀ kò sí wàhálà kò jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lọ orí iná ó dà wò. ṣé wàá rò pé bọ̀dá mi lè ní 10 million naira lọ́wọ́ torí pé àánú alánà yìí la lọ withdraw gbogbo owó 20 million naira tó kù nínú àkáǹtì wọn la lọ withdraw fún madam Wúrọ̀ọ́lá tá a rò bóyá ọ̀dọ̀ wọn ní ọ̀dọ̀ madam Wúrọ̀ọ́lá ni wàhálà ti ń ṣe láì mọ̀ pọ̀ ọ̀dọ̀ ọ̀nkọ Àkẹ́jù ni. èmi ò rò pé ẹ̀gbọ́n mi lè ní owó kankan lọ́wọ́ but ẹ̀yin náà ni màá rọ̀ gbogbo ìnáwó tẹ bá lè ṣe fún ìjọ. má dọ̀bálẹ̀ fún mi ẹ jáde jẹ́kádélé náà bóyá tá a bá rẹ̀ gbọ́n yín náà nǹkan tó bá sọ.
ẹja màlúù ẹ má ti bẹ̀rẹ̀. ó ti sẹ̀mí báyìí ọwọ́ adé ń jà lérí ẹ̀bí mo ti lọ bá àwọn ọmọlẹ̀ mo ti bá ń sọ̀rọ̀ ó ti lọ sọ́nà báyìí. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ wàá mọ̀ bí tó ṣẹlẹ̀ báyìí nìsín ní pé kẹ́ ẹ wá owó kẹ́ ẹ lọ dá padà torí mo ti mọ̀ pé tí ọmọ ẹ bá ti rí owó yóò dá lẹ̀lẹ̀ yóò sì tú lẹ̀lẹ̀ so ti yẹn báyìí nìsín arákùnrin ọ̀gbọ́n mi. mo ń gbọ́ bàbá. kẹ́ ẹ wá owó kẹ́ ẹ dá padà fólówó. torí tó bá ṣe wípé àwọn ìyá mi ò ṣòro mọ̀ ní fi atápájórí jẹ́ fún jẹ̀dọ̀jọ̀ òróǹro tó bá yẹ kó àwọn bá wà ní di ọ̀rọ̀ yìí ni wọ́n mọ̀ nǹkan tí wọ́n ṣe sí i torí àwọn onígbàwó ń gbọ̀n báwo bá gbàwó ń gbọ̀n àwọn atú àwọn ajá pẹ́rẹ́gẹ́dẹ́ bí ọwọ́ aṣọ ṣùgbọ́n mo ìjẹ́ pọ́ mọ̀ ẹ́ ni òun ló sì jẹ̀bi rẹ̀ ká sọ pé kò jẹ̀bi rẹ̀ ní ìsìn ni èmi bá tó dé ọmọ àwọn mò ń fọ́ sọ̀yà ọ̀pọ̀ ògùn tí rúmọ̀ galegale wọ́n kàn la. ṣùgbọ́n sẹ́rí bí ṣe ń wo ọ̀nà ọ̀fun rẹ̀ tó bá ti lè dé ibi tó ti yẹn bá ní ọjọ́ ń dínà àgbọ̀dọ̀ pé ní tó ti yẹn bá ní sìn ọmọ Yorùbá ní ṣé ń gbọ́ mi tó bá ti lè ń di òní síjọ́ kẹsàn-án ẹ wá nǹkan ṣe sí kó tó tójọ́ náà. ṣé ẹ wà máa gbé lọ báyìí nìsín ni àbí bò. bàbá ẹ jẹ́ kán sì wá bí ọgbọ́n. ó dà ń gbà náà níbẹ̀ bá ṣe wá yanjú rẹ tì sí bẹ́ẹ̀ bá forí rẹ tì sí kẹ́ ẹ kàn sí mi inú ilé tó ti yé báyìí nìsín kẹ́sì lọ yanjú owó fólówó ẹ sí kàdéhùn. ẹ sí bàbá. ìtọ́pẹ́ ọmọ mi. ẹ̀gbọ́n mi ẹ pẹ̀lẹ́ ẹ̀gbọ́n mi báwo la ṣe máa fẹ́ ṣe báyìí sí ọlọ́wọ́ la fẹ́ gbégbá ṣé ẹ mọ̀ pé ẹ̀yin náà mọ̀ pé. ara ní ẹ bá ń bọ́ ṣòkòtò ẹ bá ń bọ́ gbogbo ṣòkòtò yìí ẹ bá gbogbo ẹ̀ kúrò mẹ́. ẹ̀yin náà mọ̀ pé ẹ̀yin náà mọ̀ pé àdé bàbá tó ti. mi ò dé fẹ́ fojú sunkún yín ọ̀nà wo la fẹ́ gbégbá báyìí bọ̀dá mi. my dear bọ́ọ̀lù tí wàá fẹ́ rí owó báyìí sí i torí mi tiẹ̀ mọ ìmọ̀ nǹkan tá a lè ṣe o. ẹ lọ sílé gbogbo òwe ilé mi ó wà níbi wardrobe nísàlẹ̀ níbi kọ́bọ̀dù mi ẹ kó ẹ̀ta ilé ẹ̀ta mọ́tò tí yóò bá ká ẹ sọ fún mi ẹ bá mi bẹ̀rẹ̀ ní mi kílẹ̀ tó mọ wákàtí ń bẹ nínú òru ẹ ṣàánú mi ẹ ṣàánú mi kílẹ̀ wú o. mọ tó ṣẹlẹ̀ sísá lára mọ tó ṣẹlẹ̀ ẹ jẹ́ kí. Aládàkùn yẹ